tó yẹ Sam Larry náà fún ní pàtí yẹn tó yẹ Sam Larry. If shame was a person, is that Sam Larry? If shame was a person, mo dẹ̀ ń wo bọ́n ṣe ń bully Sam Larry báyìí during party yẹn and after party yẹn ojú dẹ̀ gbà mí tì fún àwọn family member Sam Larry, ojú gbà mí tì fún àwọn family member. Ó ti jẹ́ lọ pẹ̀lú accident yẹn o, ó ti jẹ́ lọ o, ó tún padà mo dẹ̀ wọ́n nú ẹ̀. Ó padà ó lọ rí ní orúkọ apààyàn tí Ìyábọ̀ Òjó fún yẹn, ó padà lọ rí ní ìwẹ̀ nínú pàtí yẹn. Ẹgbọ́n náà tóbi, kò sẹ́ni tọ́lọ́hún ń bá sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ń farabalẹ̀ ni. Kò sẹ́ni tọ́lọ́hún ń bá sọ̀rọ̀, bíbá yìí mo ti sọ pé mo wo ìfà àwọn èèyàn sẹ́ndì mi ní mo tó fojú Sam Larry rí. Ẹ wo ọmọ Naira tẹ́pọ̀ ọmọ Naira Marley yẹn náà lọ gbogbo ogun tó ti ṣẹ́ ọmọ Yorùbá tó padà lọ fi orí rì ní ogun yẹn bí Sam Larry ṣe lọ fi orí rì ní ogun yẹn. Sam Larry ọlọ́lùmọ tó ṣe ọlọ́lùmọ tó ṣẹlẹ̀ sí láti inú oyún ọ̀tọ́kùnrin bá ti wà tí ò ń gbọ́ràn pàtí tó lọ tó yẹ kó gba yìí ẹni tó pa Mohbad wà lórí ìjókòó yẹn Ìyábọ̀ Òjó ẹni tó pa Mohbad tún bá ya celebrant jò Naira Marley tí ò mọwọ́ mẹsẹ̀ náà ń pè ní king of slaughter apanimayọ̀dà ikú gbóná kò sí sọ́nẹ̀m kò sí orúkọ aburú tó ń rìn ní olórí Sam Larry níbi pátí tó lọ yẹn á tún tèkẹ́ lánàá 10 years kó tó tún bọ́ ń bẹ̀. Sórí Nàìjíríà ìlórúkọ ló ń jẹ nínú gbogbo nǹkan tó bá ń ṣe láyé má jẹ́ kórúkọ ẹ bàjẹ́. Tó bá fẹ́ ba orúkọ ẹ jẹ́ tó mọ̀ pọ́wọ́ ẹ mọ́ dìde dúró àlùkòrán ló sọ pé kọ́ borúkọ ẹ jẹ́ kó lọ jókòó. Ó máa tèkì Sam Larry ní 10 years. Accident yẹn a fi ṣẹ́gun fún mi. Accident yẹn a fi ṣẹ́gun fún mi. Àmọ́ àwọn tó ń le tí ò padà lẹ́yìn ẹ̀ tó jókòó ìdílé wọ́n ní láti rìn ní ìwògùn yẹn fún olóṣèlú lọ́pàá tí yẹn lọ rìn ní ìwògùn yẹn. Bí Davido ṣe lọ́ọ̀bù ọmọ yẹn tó ṣé Davido lọ bẹ̀? Ṣé Davido lọ bẹ̀? Bí Davido ṣe lọ́ọ̀bù ọmọ yẹn tó ṣé Davido lọ? Soso àti Soso èyí tó ṣe wedding lásàbà dúró náà tètè òun àti Davido close now but torí Ìyábọ̀ Òjó wà bẹ́ẹ̀ ọmọ ẹ sàṣàlà fẹ́mi ẹ wo ogun tọ́lọ́ ti ṣẹ́gun Davido látàrí pé Davido sá fún Ìyábọ̀ Òjó àti nǹkan tó jọmọ́ Ìyábọ̀ Òjó ọgbọ́n náà ṣe ṣẹ́gun fún Davido. Ọ̀rẹ́ tímọ́tímọ́ Davido ní bọ̀bọ́ tó ṣe nǹkan lásàbà tó ṣe wedding yẹn ṣẹ́yìn gbọ́dọ̀ wedding yẹn mọ́ ẹ̀ lè gbọ́ mọ́ ní gbọmọ Davido mọ ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún un ṣé ńgbà tí Davido tó ra excuse rẹ̀ ọmọ ọlọ́mọ ẹni kan tún ba tiẹ̀ jẹ́ rí ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ẹni kan tún wé mọ́ lẹ́sẹ̀. mo fẹ́ jábọ̀ kélékùté o ìlú tuntun fẹ́ sẹ́yọ̀ gbára ọ̀tún wọ̀ Vintage Palm Island nílẹ̀ kìí. Ṣé Monday ni Rẹ̀mílẹ́kún? You said they might want to make the death case political. No, nǹkan tí mo sọ ni pé ìràwọ̀ kan máa já ìràwọ̀ kan rèé o tàtú ti rí mọ́ Ìyábọ̀ o tó máa já mo níràwọ̀ yìí wọ́n á tún lọ fi kọ́yàn kan lọ́rùn mo náà máa bẹ̀rẹ̀ protest wọ́n á bẹ̀rẹ̀ justice for Lágbájá mo ní Ìyábọ̀ Òjó at the end of the day á sásá bẹ́ẹ̀ á fẹ́ fi play political game lóṣù ọmọ pé politics mi ti ń bọ̀ mo ní mi gbọ́dọ̀ gbọ́ justice for anybody bọ̀ṣẹ́ rọ́mọ Tèmítọ́pẹ́ tó kù yìí ìgbà ẹ ṣeun tó bá wù ẹ ṣe rally ẹ ṣe justice for Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ẹ ṣe anything kéèsì lè ní ọ̀dà sí kéèsì lè àmì dá sí gbogbo nǹkan tó bá gbà ní kẹfì wá justice pásítọ̀ tó lòun ló pa ẹ̀wọ̀ síta
à ń dá sínú kéèsì bẹ́ẹ̀ kéèsì ló kọ́ wa. Ìyábọ̀ gbogbo géèmù tó bá fẹ́ gbá stay silent má jẹ́ rí ẹ lókè ibi tó ti máa tẹ́ nìyẹn tí bá rí ẹ lókè tí bá fi lè rí ẹ tó bá dún bí ikú pa ẹ́ ìwọ nìkan mi gbọ́dọ̀ gbọ́rọ̀ lẹ́nu Ìyábọ̀ Òjó. Lọ́jọ́ tí mo sọ pé àwọn ọmọ ajá yẹn tá a bá fọpọlọ ṣe wọ́n fẹ́ wé mọ́ ọ̀tá ọmọ tó ń ṣe wedding yẹn wọ́n fẹ́ wé mọ́ lọ́rùn ọ̀tá fọpọlọ ṣe a play game wa a make sure pé à ń ṣàdúrà yẹn lóòrèkóòrè torí Ìyábọ̀ Òjó fẹ́ fi ọmọ tó ń ṣègbéyàwó yẹn ó fẹ́ fi divert àwọn ẹlòmíì wà tó bá súnmọ́ wọn tó bá rí wọn sójú ẹ̀ ní òdòdó irú èèyàn bí Ìyábọ̀ Òjó there is something around her ẹ lọ wo ìtàn lẹ́nu ìyàbọ̀ yẹn sọ ó ẹ̀dọ̀ sọ́dọ̀ wòlíì ó ń ta indomie lẹ́nu ọ̀nà kò ní alẹ́ kò ní helper kò ní go and listen to the story. Ẹ rí i pé mẹ́sẹ̀gì tá à ń sọ lọ́jọ́ yẹn ó ní ibi tó nàka sí ibi tó nàka sí yìí. Mo dẹ̀ sọ fún Sam Larry Naira Marley mo sọ fún everybody tó bá ní orúkọ tó bá súnmọ́ Ìyábọ̀ Òjó mo ní gbé orúkọ ẹ̀ sá mo ní gbé orúkọ ẹ̀ sá n tí Ìyábọ̀ Òjó ń jẹ́ tiẹ̀ nìyẹn. Wọ́n bá sọ lọ́sàn-án ni ṣé Ìyábọ̀ Òjó ló tún pa alágbájú kí ló wà lọ bẹ́ẹ̀ ó ṣe jẹ́ gbogbo àwọn tó ń rí mọ̀ ìyá gbogbo àwọn ọ̀dọ́ tó ń rí mọ̀ Ìyábọ̀ Òjó ló kú ṣé Ìyábọ̀ Òjó nìkan ló wà ní film industry ọmọ ilé wọn ní kánsà ló pa nítorí pé àwọn èèyàn ti gbé fọ́tò ẹ̀ síta pé bọ̀bọ̀ tó ṣẹ̀ṣẹ̀ kú yẹn náà kánsà ni wọ́n ní kò tún ṣe kánsà parẹ́ ti yá pé depression ló pa àbí kí ni Ìyábọ̀ Òjó wá ń bẹ̀. Ọ̀rọ̀ kì í ṣọ̀rọ̀ ara ẹni ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹni ká má mọ̀ dá kí ni ìjọ òlẹ̀ yìí ti rí àwọn onítíátà ìgbà tọ́mọ ẹ ti wá kú ǹjẹ́ ni kí Ìyábọ̀ Òjó wá kó mọ̀nà ọmọ yẹn ṣe bó kẹsẹ̀ lẹ́yìn mí kọ imagine how jobless and how broke Ìyábọ̀ Òjó is. Ṣe mọ̀ pé most àwọn onítíátà yẹn mi ò pàdé ẹlòmíì tájọ wà nínú fíìmù gan ká pàdé rí nígbà kí n ti ṣe fíìmù tèmi tán kó tó dé ọkọ ti ṣe fíìmù tiẹ̀ tán tèmi ti dé a lè jọ wà ní location kan náà tá a bá jọ sí lórí sẹ́ẹ̀tì papọ̀ mo lè má rí ẹ for life a lot of people mi níbo ni mo ti ráyè kí n tó kiri aṣọ kí n tó kiri gbá kí n tó kiri àwọn kí n tó lọ talẹ̀ kí n tó lọ ṣe ibo ni mo ti ráyè. Ṣé ọ̀rọ̀ ọmọ tèmi tó ẹ wá justice ẹ drag ẹ tó yẹ kẹ drag ẹ ṣì gbọ́ nǹkan tó bá yẹ ẹ sọ sọ́nà sílẹ̀ lẹ̀. So ìwà abirùn tó ń sọ pé nítorí girama kan làwọn ò ṣe kí ni Pẹ́lá ṣe fún wa bẹ́ẹ̀ lè fẹ́ báyé Pẹ́lá jẹ́ ó mọ̀ pé lójú ibi kọ́ máa drag Pẹ́lá ní kẹ́rí bí máa gba kọ́bọ̀kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ayé Ìyábọ̀ Òjó ti bàjẹ́ mẹ́rin Ìyábọ̀ Òjó ti ẹ́ rí bàjẹ́ gan-an ẹ wò. You guys guess who's here? Ta-da! Auntie Emma here. Oh my God, Auntie Emma, thank you so much. I love you. Auntie came to see me, guys. You guys guess. Ẹni tó ń gbé kúrò kọ́nà má jà bá ẹni tó ń gbé kúrò ẹni tó ń fa ọmọ ọlọ́mọ bọ́rí kọ́nà má jà sùn mọ́. Ó gba àwọn ọmọ ọlọ́mọ tó lọ ń pa tó yan fanda kiri yẹn ẹ mọ̀ pé ibìkan lòun náà ti máa di. Ẹni lẹ́nu ló rẹrù sọ ní gbàràdà ibìkan ló ti máa di. Kọ́lọ́mbà fi ọ̀run kẹ́ ọmọ yẹn kọ́lọ́mbà wa so àwọn family ẹ̀ nínú it's quite unfortunate ó dẹ̀ sad ó sad kọ́lọ́mbà wa tu àwọn òbí ẹ̀ nínú tó bá jẹ́ pé wọ́n pa náà ni ẹni tó pa kó má kú mọ́ tẹ bá wo concept ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ tẹ bá wo concept ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ẹ ṣe justice fún ọmọ mi ní kẹ́ má ṣe o ẹ ṣe justice yẹn kẹ́dẹ̀ get justice yẹn ẹ rí i pé concept tí mo sọ fún yín pé Ìyábọ̀ Òjó ó drag like concept tó draw sílẹ̀ fọ́tà Mr. Lawal gẹ́gẹ́gẹ́ ẹ rí i pé concept yẹn ló lọ lọ́wọ́lọ́wọ́.
ó dà kí ni Ìyábọ̀ Òjó wá dọ́dọ̀ kí ló wá dọ́dọ̀ ọmọ yẹn kí ló kọ Ìyábọ̀ Òjó bẹ̀ báwo ló ṣe pín tó ajá tó ṣe kan lè mọ́mù ọmọ afẹ́ yìí tó fún ní mọ́tò tó já sínú gọ́tà wọ́n níyẹn náà ní kánsà. D5B ẹ kò sọ pé Ìyábọ̀ Òjó dáràn ni èyí lẹ àwọn tá a ti mọ̀ ní fíìmù industry ti pẹ́ àmọ́ bóyá ń pa àwọn ọmọ lọ bóyá ń fi wọ́n borí èyí ló ṣẹ̀ṣẹ̀ ń jọ lójú because brain ọ̀pọ̀lọpọ̀ yóò process yàsín ọ̀pọ̀lọpọ̀ yìí ní mental problem tọ́pọ̀lọpọ̀ yóò bá ní mental problem ẹ̀yin ò ṣe máa béèrè pé ọmọge kámpọ́ọ̀sì kí àwọn Ìyábọ̀ Òjó ló kú sí Mojí Ọláìyá kí àwọn Ìyábọ̀ Òjó ló kú sí Lágbájá kí àwọn Ìyábọ̀ Òjó ló kú sí Tẹ́mẹ́dò ó ṣe jẹ́ Ìyábọ̀ Òjó nìkan tí òun nìkan ló wà ní industry ó ṣe jẹ́ òun nìkan ọmọ ọgbẹ́ni tó kàn ló mọ̀ kọ́lọ́mọ ẹ̀ka burúkú kàn wá kọ́lọ́mọ ẹ̀ka burúkú kàn wá káburú má kàn wá kó má kàn wọ́n olólùfẹ́ wa kí ló sáré gbé fídíò jáde ó fẹ́ gba glory kọ́ lè ní Ìyábọ̀ Òjó was there for her when she was alive tí n bá rí ẹ tó o bá ṣíwájú rálì gbogbo ọmọ tó kù lè ṣe kéèsì ọmọ yẹn o máa fi òkú tó fi ń pa ẹyẹ máa fi fọ́ orí ẹ ni ṣé Ìyábọ̀ Òjó nìkan ló wà láyé ó ṣe jẹ́ gbogbo àwọn tó wù lọ ń kí lọ hospital ló ń kú ó ṣe jẹ́ gbogbo àwọn tó wù ní contact pẹ̀lú ló ń kú ó ṣe jẹ́ gbogbo àwọn ọ̀dọ́ tí Ìyábọ̀ Òjó ní contact pẹ̀lú ló ń kú ṣé òun nìkan ló wà ní industry ẹjọ́ ibi tó ti ń ṣàtẹnujẹ nípa tí ni mò ń wà o. See their husband not good again, don't sneak down, not be like this. Wèrè wo lélẹ̀? Wèrè wo lélẹ̀? Lálẹ́ yẹlẹ̀? Ìyábọ̀ kí ló ṣe fọ́mọ lọ́mọ? These social media people, they be bastards. Why they do this? Kí ló dé yẹn pariwo báyìí? Ìyábọ̀ Òjó. Olórí burúkú làwọn èèyàn. Bàbá lápá wọ́n pa ilé ilé. Bẹ́ẹ̀ni bá bẹ̀rẹ̀ àgbẹ̀kalẹ̀ sí ọpọlọ látọwọ́ yèyé mẹ́sàn-án. Ilé yẹn ń pariwo bẹ́ẹ̀. Ìyábọ̀ Òjó. Báwo lọkọ ọmọ ẹ ṣe wá rù báyìí? Abẹ́ ìbọn yẹn pariwo ariwo yẹn pa mí lẹ́yìn ẹ o. Lílẹ̀ yẹn pariwo àyíká láwọn èèyàn. God. Irú aláwọ̀ lélẹ̀ yẹn lọ. Lẹ́dà àwọn èèyàn jẹ́ ń ṣe báyìí. Wà ṣe o. Ìyábọ̀. Wọ́n lábòkí wá ń dún lábẹ́rẹ́ àbòkí tó ti fi stress pa. Ìyábọ̀ Òjó ẹ bá lọ yí anybody lọ́rùn ẹ pa anybody yìí ò ní káwọn máa ṣe ṣó wa ẹ bá pa gbogbo náà Ìyábọ̀ ò bá yí gbogbo Nàìjíríà lọ́rùn ìyàsín ò ní káwọn máa ṣe ṣó wa. Ó ga o. Ó ga o. Ó ga.